ọ̀pọ̀lọpọ̀ ò nílé lórí mọ́, ọ̀pọ̀lọpọ̀ ń kúkú ìyà. Ikú tí ẹlòmíì ń kú, ikú ìbọn, ikú àdá, ikú kárẹ́ni lọ́rùn, ikú ká pani dànù lọ̀pọ̀lọpọ̀ ń kú. Kí ló ń fà á? Látọwọ́ àwọn kan nínú àwọn darandaran. Torí pé ẹnìkan ní Fúlàní tó sì dá wà, èmi ò mọ̀ o, bóyá wọ́n dá àbí wọn ò dá o, ìtàwárí làwa ń sọ o. A lè sọ pé gbogbo wọn ni, ṣùgbọ́n ẹrú kan ní mú ní gbogbo ẹrú. Káwọn tí ó dá kán bá wọn tí ò dá nínú wọn sọ̀rọ̀. Kíní kan ni tí ò bá jẹ́ pé iṣẹ́ ibi tí wọ́n ń ṣe àti ìpaniṣayọ̀ tí wọ́n ń ṣe àti èṣù tó ń gbénú wọn tí wọ́n sá sábẹ́ ẹ̀sìn. Àwọn olórí wọn mọ̀ dá o. Tí ń bá ní wọ́n dá nípa pé káwọn ọmọ ẹ̀yìn wọn kán ṣe aburú, kán sì jáde kán máa gbèjà wọn. Ṣùgbọ́n bí Yorùbá ṣe jẹ́ ọmọlúàbí tó, tí wọn ò ní jà láì nídìí, a lè lórí kankan tí ó dìde fún wa o. Ṣé ọba kan ó dìde yóò wá lóun wá gbèjà? Ṣé ẹ ti ẹ̀rọ ọba kan rí tó dìde tó lọ gbèjà ọmọ ìlú ẹ̀? Ẹ dáhùn, ṣáà rí ṣá? Mi ò rò bẹ́ẹ̀. Ẹ̀yin kábíyèsí wa lọ́tùn lósì, ó yẹ kẹ́rù sá, ó yẹ kó lówó ẹ̀ wà. Òótọ́ ni. Torí mo mọ̀ pé ìbẹ̀rù kíjọba má gbadé lórí mi ni, agbára ti wà lọ́wọ́ ìjọba, ara wàhálà tẹ wà nínú ẹ̀ tẹ́ fi lè sọ̀rọ̀ nù. Bẹ́yìn ò bá wá lè sọ̀rọ̀, èwo ni tàwọn àgbààgbà? Tẹ́yìn bá ń sákádé ó mọ̀ bọ́ lórí yín. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tá a mọ̀, Afẹ́nifẹ́ something. Kí ló dé tí wọn ò lè ké síta pé àwọn ará bí ń pa àwọn èèyàn wa o? Ẹ wo àwọn èèyàn ńláńlá tó ti bá ogun àwọn adarandaran tó ti bá lọ. Ẹ wo iye ẹ̀mí àwọn ọba tó ti bá lọ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá? Ìbéèrè mi ni pé ta ni yóò gba Yorùbá lọ́wọ́ ogun Fúlàní? Tá a bá rẹ́ni tó fẹ́ gba Yorùbá lọ́wọ́ ogun Fúlàní, ṣé kò ní di pé ó dájọ́ lọ́wọ́ ara ẹ̀? Àwọn ò sọ pé kéèyàn ó gbé omi ìjà kaná pẹ̀lú wọn láì nídìí. Ṣùgbọ́n omi ìjà táwọn ń gbé kaná yìí tó bá ó tán, ṣé kán máa dà sí wa lára káwara tiwa kó máa bò ni? No, ẹ má bínú, ẹ dá mi lóhùn o. Ṣé kára tiwa kó máa bò ni? Tó bá jẹ́ wípé ẹ fẹ́ kára wa máa bò ni, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣe ṣàánú wa. Ẹ má jẹ́ kí wàhálà yìí kó bayé wa jẹ́. Fúlàní ti pa wá tán. Ta làwọn èèyàn burúkú, èèyàn bí tí wọ́n wà lẹ́yìn gbogbo ìpanilẹ́kún yìí? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀jẹ̀ èèyàn ń sàn, àwọn kan ń dùnyàn lọ́rùn, wọ́n ń pààyàn dànù, kò ṣeé máa mú wá. Ẹ rí nǹkan kan ṣe sí o. Ẹ jáde. Ẹ̀yin olóṣèlú, ìjọ́ wo lẹ kọ̀ǹdẹ́ẹ̀mù ìpaniṣayọ̀ yìí tẹ́ ẹ bọ́ ọ̀tà? Látòrí òkè pátápátá ni o. Owó oṣù tó ń lọ, gbogbo ń tẹ̀ ń rí, ó important sí ju kẹ́ ẹ ṣòfin kan. Kẹ́ ẹ sọ pé tó, èmi ò fẹ́ wàhálà o. Òfin yẹn ò ṣeé ṣe. Àwa ò fẹ́ wàhálà o. Ẹ gbé wàhálà yín kúrò ńbí o. Ṣé bí wàhálà yẹn ṣe dé yìí náà ni yóò máa lọ títí? Ṣé wàhálà yìí yóò ti pín ìlú yìí? Ó dà, ẹ̀ ń ṣe wọ́n Nàìjíríà. Ṣáwọn tó ń rí wàhálà yìí dẹ̀ máa dúró sínú wọ́n Nàìjíríà? Ẹ dẹ̀ gbọ́dọ̀ rí èèyàn kan kó sọ pé Yorùbá nation, ẹni wọn lọ gbé. Ṣénú ìdààmú yìí ni àwọn èèyàn fẹ́ dúró sí tí wọ́n fojoojúmọ́ sun ẹkún? Àìmọye òbí tó ti sọmọ nù nínú wàhálà yìí, ṣé òun lẹ́ẹ̀mọ́ sọ pé wọ́n Nàìjíríà tí ò sì rẹni tó pa lọ́kọ, tí ò rẹni tó pa láya, tí ò rẹni tó pa lọ́mọ? Ẹni báyàwó ẹ̀ ṣeré gélé tí wọ́n kì í mọ́lẹ̀, táwọn olóòórùn onídọ̀tí yẹn tí wọ́n rèpù ẹ̀, kò rí ìdájọ́ òdodo gbà. Mélòó lẹ ti mú? Tẹ́ ẹ bá wá mú wọn,
fọ́tò àti fídíò wọn dà? Ìdájọ́ wo ni wọ́n ṣe fún wọn ní kóòtù? Wọ́n ti daṣẹ̀ mọ́lù, wọ́n lè kádàká, àṣà wọn ni. Tó bá jáṣà àti ṣe wọn ni kán máa mú ọ̀bẹ, àdá, ọfà, kán máa mú rìn káàkiri. Ẹ ṣe jẹ́ kán lọ ṣe àṣà wọn nílùú wọn, kán má gbé àṣà wọn dé ìlú onílùú. Kí ló dé? Èmi àti yí àtẹ̀yìn àtàwọn ènìyàn àtàráàlú jọ mọ tá à ń sọ o. Ìkíní ń jọ̀wọ́ àká o. Ó ti di ìkà. Àwọn èèyàn ń sún kàgìrì. Àwọn èèyàn ń pariwo. Ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ lásìkò yìí sẹ́yìn aṣíwájú ìlú yìí, ẹ̀yin olóṣèlú ìlú yìí, àìrí ọwọ́ yín, àìrí ìtúsílẹ̀ ìgbàsílẹ̀ lọ́wọ́ àwọn tó ń pa wọ́n ni. Ẹ lè dín kí wọ́n máa kọrin kìyìn lásìkò yìí. Kò sẹ́ni tó lè kọrin rere kìyìn. Àfi tó ní kálukú bá dọ́mù ìyá ẹ̀ gbé. Àwọn ẹni yẹn, àwọn darandaran àti àwọn Fúlàní tó ń fa wàhálà tí wọ́n ń pa èèyàn, ká gbà pé mi sọ pé gbogbo wọn. Àtàwọn tó ń dìde tó ń sọ wípé tẹ́rọ́rìsì ni social media tó ń tàṣírí wọn. Ìjọ́ wo la fẹ́ bọ́ ní ọwọ́ wọn? Àwọn èèyàn ò ní kọrin ire kìyìn. Tẹ́ ẹ bá expect kan kọrin ire kìyìn látòkè désàlẹ̀, irọ́ lẹ pa, ìkàlẹ̀ ń ṣe. Ajá tó yó kì í bẹ́ẹ̀ tí òyù ṣeré. Gbogbo àwọn agbófinró tó yẹ kó máa ṣọ́ aráàlú, ẹ̀yin olóṣèlú ni wọ́n wà. Mélòó ni agbófinró tó wà ń ta yìí? Tó bá tó wà ń ta náà, ó náà sá fórí ara ẹ̀, ó náà lẹ́bí. Torí pé irú irinṣẹ́ tó wà lọ́wọ́ tàwọn agbófinró wa, èyí tó jù bẹ́ẹ̀ lọ wà lọ́wọ́ àwọn ará bí tí wọ́n ń pa àwọn èèyàn. Ẹ wá ní ká agbófinró dúró lórí èlò ló ń gbà. Sórílẹ̀-èdè Nàìjíríà yìí wọ̀ kìsà. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀gẹ́ ìbèrè lọ́wọ́ ara yín pé ṣó lè work. Ẹ mọye ìlú tí ẹ ti ń sọ pé káwọn lọ. Ẹ mọye ìlú ṣá. Ó ń tán lọ́nu bàbá tí ń báyàwó ọmọ ẹ̀ ṣeré gèlè. Ṣó wá yẹ kó jẹ́ lórí yín? Ṣe rí pínre láàre tó bá jẹ́ yẹn lè ṣe. Ibi tí àwọn ará bí bá ti fẹ́ hùwà ìkà, ó wà lọ́wọ́ security tìlú yẹn. Nígbà yẹn yìí náà máa nísinmi. Wọ́n ò fún yín nísinmi báyìí. Ó kọ burúkú ni wọ́n ń sọ yín. Ẹ̀yin wo lẹ wà lẹ́yìn ẹ̀? Àwọn tí ò ṣe nǹkan kan, they are killing innocent people bí adìẹ, like fowl. Kò sí nǹkan kan tó jáde lórílẹ̀-èdè Nàìjíríà tá a lè pè ní ìtó lè jẹ́ kí Nàìjíríà kí gbogbo ẹ̀yà ó parapọ̀. Àwọn Fúlàní ló sì bàjẹ́. Ṣé torí pé àwọn ni wọ́n pọ̀ jù nínú ìjọba? Àwọn ni wọ́n dá wàhálà lẹ̀. Security tí ò sí, àbámọ̀ mọ̀ pé kò sí security gan nígbà tí ò bá síwà ọ̀daràn. Lóòótọ́ ọmọ Yorùbá ń dáràn, ọmọ Ìgbò ń dáràn, Middle Belt ń dáràn, oníkálukú ló ní lọ́wọ́. Ṣùgbọ́n ká máa wá pani káàkiri lórí ilẹ̀ onílẹ̀, ìyàn tó ń jà lọ́wọ́lọ́wọ́. Ẹ̀rẹ́ pa mí, àwọn kan sọ pé gàrí ti wálẹ̀. Mo lè lo Dìríkà wọn ní bóyá 900 àbí 1000. Gàrí ò yóò ju 400 naira lọ ní Dìríkà. Àwọn àgbẹ̀ ò ṣe tí wọ́n ṣe tá àti lọ sóko. Ká wá gbà wípé kò sí àgbẹ̀ tó fẹ́ fi ọwọ́ roko. Gbogbo àwọn ọmọ ti kúrò lóko, wọ́n ti wá sẹ́kọ̀ọ́ tàbí sílùú míì. Ṣe bí wọ́n ń ṣe àgbẹ̀ nílẹ̀ tiwọn. Ìwọ̀nba tí wọ́n bá dẹ̀ ṣe ń bí, ṣe bó yẹ kán fi wọ́n lẹ̀, kì í ṣe kán tó máa fi màálù jẹko. Ṣéjọba ò gbọ́ pé wọ́n ń fi màálù jẹko ni? Tó bá jẹ́ ìjọba ló dá oko yẹn fún wọn, tí wọ́n fi katakata dá oko yẹn fún àwọn àgbẹ̀, kán máa wá fi màálù jẹ, ṣéjọba máa wòran ní ìwà ìkà? Ṣáṣayé wà ní ọmọ Yorùbá. Gbogbo ẹ̀yin tí ẹ̀yin against Sunday Igboho, ìtẹ́mi ń sọ ni pé lórí ọ̀rọ̀ tó sọ pé ẹ mọ́ pàràn mi mọ́, ó ti extend o. Ẹ bira yín léèrè pé ṣé lóòótọ́ kọ́ lọmọdékùnrin lọ? Ẹ já pè lọ́mọdé tó ń ṣe bí àgbà. Jésù náà ọmọdé ni, kọ́lọ́n tó wọnú ẹ̀. Ànábì Muhammad ọmọdé ni, kọ́lọ́n tó wọnú ẹ̀ sallallahu alaihi wasallam. Àwọn Ògún, Ṣàngó, ọmọdé ni wọ́n.
ọmọdé ni Sunday Igboho, àìmọye àwọn àgbàlagbà tó wà ńbẹ̀. Bàbá Afẹ́nifẹ́ something ẹ̀yin ìyá ẹ̀ ń wòran àbí ṣé àbó ti ń ka àwọn èèyàn ńláńlá náà bọ̀ díẹ̀díẹ̀. Wọ́n ní dáńtàtà nìkan sanwó kan kò jù báyìí lọ náà ní tí fi dòdìdì. Ẹ bá jó búrẹ́kẹ́. Àwọn arábí ti wà nínú igbó wa káàkiri, gbogbogbò wa ni wọ́n ti wà. Béèyàn bá rè láyé àtijọ́ láago kan lóru ọkàn rẹ̀ ó balẹ̀. Alẹ́ làwọn èèyàn fẹ́ràn àti máa travel. O travel lọ́sàn-án gan-an ṣọ́kàn ẹ̀ balẹ̀ ṣá. Tó bá lọ tó bá bọ̀ ni o lọ́ máa fọpẹ́ fọlọ́. Kí lẹ́ fi gbára yín lẹ̀ ògbógun ìbáka yín mọ́lé? Kí ló máa jọ́nà àbáyọ fún wa nílẹ̀ Yorùbá gbógun ìbáka yín mọ́lé? Òun retí ìjọba kó wá dáàbò bò yín. Wọ́n ní ẹ dáàbò bora yín o. Olórí ọ̀gá àwọn DSS sọ́ngbà ẹ̀ ṣó wá parọ́ ni? Kò parọ́. Ẹ dáàbò bora yín, ojú ogun ti le ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí fídíò mi ó gùn jù. Ẹ̀yin ọlọ́dẹ ìbílẹ̀ káàkiri ìgbèríko, ẹ jẹ́ ká mọ̀ pọ́kùnrin nìyí. Ẹ jẹ́ ká mọ̀ pé ọmọ ọkọ nìyí. Àwọn aráabí yìí wọ́n fẹ́ Bọ́lá Ahmed Tinubu ń bẹ̀. Bàbá ẹni lọ́kàn yín pé wọn ò fẹ́ yín bẹ̀. Tẹ́ ẹ bá dẹ̀ fagídí wà ń bẹ̀, tẹ́ ẹ pinrin kẹ́ ẹ láre, ẹ ń padà bọ̀ nílé. Kí ni yóò jẹ́ pé tí? Nǹkan wọ́n lóòótọ́ o. Ẹ má jẹ́ wọ́n kó àwọn tó bá ń sọ òdodo ọ̀rọ̀ tí wọ́n ń gbà yín nímọ̀ràn kẹ́ ẹ lè bá a ṣe àtúnṣe ni o. Àwọn ò wá ń bí láti ba ìjọba yín jẹ́. Ìtò ṣẹlẹ̀ là ń sọ. Bẹ́ẹ̀ bá dẹ̀ sọ pé inú wa ò gbà á, bàbá ẹ̀kan lọmọkùnrin kú. Mi ò lè á kú kì í joyè ilé bàbá ẹ̀. A sọ pé ẹ̀yin lè ṣe dáadáa o. Ìta ń sọ ni pé wọ́n ń ba ìjọba yín jẹ́. Ìta ń sọ ni pé ẹ̀yin náà ò sọ̀rọ̀. Ìta ń sọ ni pé kí làwọn aṣòfin ṣe nílé ìgbìmọ̀ aṣòfin kékeré àti tàgbà tí wọn ò lè ṣe òfin. Gbogbo tá à ń sọ yìí kì í ṣe ń tó lé o, àfi tíjọba ò bá fẹ́ ṣe lókù o. Bẹ́ẹ̀ ni, ibi tí ìjà òṣèlú wà, state of emergency wáyé kíákíá. Kí ló dé tí ò wáyé níbi tí ẹ̀mí èèyàn ti sùn? Mi ò rò pé ẹ̀mí èèyàn sùn níbi tí state of emergency ti wáyé o. Ẹ ṣeun tẹ́ ẹ pa àwọn gómìnà ṣàkíyèsí. Ṣùgbọ́n kí ló dé tí state of emergency ò wáyé níbi tí wọ́n ti ń pààyàn rẹpẹtẹ ní Plateau àti Benue? Bàbá tó bá ṣe é pín ẹjá sòótọ́ ọ̀rọ̀. Àwọn ará bí ò lè bá Ìgbò gbé, wọn ò lè bá Hausa gbé, wọ́n dẹ̀ ṣègbéyàwó pẹ̀lú wa, wọn ò lè bá Mídíbẹ̀tì gbé. Ẹ wò tán Kwara, ẹ pè ní North kìíní kan láwọn tó ń sọ Yorùbá. Kàbá wà ń bẹ̀, Òmùaran wà ń bẹ̀. Báwo ṣé ó ṣe é gbọ́ ṣe tí ṣó mọ̀ pọ̀lọ̀ dání sà láwọn ibi tí wọ́n ti ń sọ Yorùbá kẹmọ ní their North kìíní kan, Central North àbí kìíní kan, àtàwọn ìgbìrà, àwọn ìgalà. Ẹ jẹ́ àjọ wò ó láwọn ibi tí wọ́n ti ń sọ èdè Yorùbá. Ẹ bá wa correct àwọn kìíní yìí. Èyí tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń pe àwọn gómìnà ṣàkíyèsí ètò ààbò lọ́dọ̀ wọn. Ẹ bá wa gbìyànjú lọ́dọ̀ yẹn ẹ pàṣẹ. No be today tó ti ń ṣẹlẹ̀, kì í ṣòní náà ṣẹ̀ṣẹ̀ ń pààyàn. Ṣáàgbọ́ ni ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tá a bá ń ṣe o. Ẹ wá àlàáfíà padà sílẹ̀ Plateau. Ìgbà tí wọ́n ń pààyàn ní ìsìn, àwọn olórí wọn ò dìde o. Wọ́n padà sọ fún wa pé wọ́n ń ṣe Fúlàní Nàìjíríà o. Ẹ jẹ́ kí nǹkan kan tiẹ̀ wá ṣẹlẹ̀ sí kan nínú wọn, ẹ rí bí wọ́n ṣe máa bọ́ ta. Ẹ sà, ààrẹ wa, ìbá yín o, Ọlọ́run á bá yín ṣe o. Ó kọ burúkú ò ní jẹ́ tí ìgbà tẹ́ bá máa kúrò ńbẹ̀ àlàáfíà ló máa jẹ́ fórílẹ̀-èdè wa o. Ìbáà jẹ́ Yorùbá nation, ìbáà jẹ́ Nàìjíríà, ṣùgbọ́n àlàáfíà ara lẹ́ fi kó bẹ̀. Ẹ ṣẹ̀tọ́ o. Àwọn Fúlàní ń fúnjọba ní ultimatum àti condition. Àwọn nǹkan tí wọ́n fẹ́, tí wọ́n bá fẹ́ kálàáfíà ó padà sí Plateau. Ta ló ń ṣèjọba sà? Eléyìí bá yàn lẹ́rú o. Irú ọkùnrin tó sọ̀rọ̀ yẹn, tí n bá rí mò ń fọgbọ́n wò ni. Irú ọkùnrin tó sọ̀rọ̀ yẹn sà,
tó bá jọ ọmọ Yorùbá ló sọrú ọ̀rọ̀ yẹn àbí bí Ìgbòho Sunday Ìgbòho tó ní àwọn nǹkan tá a fẹ́ rè tẹ́ ẹ bá fẹ́ kálàáfíà ó jọba wọ́n ti gbé ìyá ẹ̀ kọ́ lọ́n fọ̀rọ̀ kẹ́ màmá wa. Irú ẹni yẹn kò yẹ kó sì wà, ó yẹ kán ti gbé ká ti rí i pé wọ́n ti gbé. Tí ẹ bá fẹ́ kálàáfíà ó jọba ní Plateau wọ́n gbọ́dọ̀ remove. Ó dùn mí fídíò yẹn ni mò ń wá, wọ́n gbọ́dọ̀ remove gbá, wọ́n gbọ́dọ̀ remove àwo. Wọ́n pàṣẹ fún ìjọba, ó mà ṣe o. Ìtìjú lélẹ́yìí yẹ kó jẹ́ fún ìjọba, ṣùgbọ́n kò lè ti ìjọba lójú tó bá jẹ́ pé ìtàwọn èèyàn sọ tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí pé àwọn ni wọ́n ń ṣèjọba, àwọn ni wọ́n ń pàṣẹ ìjọba, kò sí tíjọba lè fi wọ́n ṣe. Tó bá jẹ́ òótọ́ ni allegedly, a jẹ́ pé kò sí tíjọba lè fi wọ́n ṣe lóòótọ́ tírú ọkùnrin yẹn bá lè wà. Ìjà ni wọ́n ṣe tá àti jà, wọ́n ṣe tá àti dàlúrú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá kọwájú sí yín kẹta, tó bá kọ̀yìn sí yín kẹta, tó bá kẹ̀yìn nìkan kẹ́ ẹ tẹ́rù ara yín pa. Béèyàn bá bàjẹ́ níta kó mọ́ bàjẹ́ nílé o. Gbogbo ẹ̀dá tí ò rán èèyàn ńṣẹ́, mi ò kúkú ránṣẹ́, mi ò rángún ńṣẹ́. Tó ẹ jẹ́ ń dákẹ́ ń bí. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, nǹkan ọ̀rọ̀ gbọ̀ o. Wọ́n lẹ ní á mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́. Àwa kan sọ ká tó ṣe lè wà ní ìṣe láti fi bàlújẹ́ torí ẹ lè má mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń bá yín ṣiṣẹ́ nítorí pé àwọn wà òkè wọn ò ní sọ. Tàbí ká sọ pé náà lè mọ̀ mọ̀ torí pé wọ́n wà òkè. Ṣùgbọ́n àwa tá a wà òkè máa sọ fún yín. Torí a ní fẹ́ disgrace àwọn ará bí nínú ìjọba yín. A ní fẹ́ kán sọ yín lórúkọ tí kì í ṣe tiyín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ wo ẹ̀yìn wò. Tẹ́ ẹ bá sì dúró, tẹ́ ẹ ń wòran, yóò máa lẹ́yìn àjàǹtí ele. Ẹ̀yìn wo ló máa ní? Àwọn ará bí ó padà hùwà burú. Wọn ò ní wojú èèyàn. Wọ́n sásá bẹ́ẹ̀ sì. Wọ́n ń bẹ̀sì yẹn jẹ́. Láwọn tó wà nínú wọn ni mò ń sọ tí wọ́n ń pààyàn káàkiri o. Ẹlẹ́ẹ̀kí wọn social media abẹ́ máa ń wò. Insecurity ò ṣe fight àbísà. Ẹ má wòran o. Ẹ ní gbọ́ orúkọ burúkú. Àsìkò yín ò ní di àsìkò tí wọ́n máa tọ́ka sí pé ogun abẹ́lé jà. Ẹ̀mí tẹ́ fi yanjú ẹ̀, ọgbọ́n tẹ́ fi yanjú ẹ̀, tẹ́ fi pín ire, tẹ́ fi láàre tó bá di pé wọ́n fẹ́ dìbúrú fún yín. Torí eléyìí tá à ń wò yìí, tá a dẹ̀ ń gbọ́ lórí rédíò, lórí social media káàkiri, àwọn ará bí ò bá yín ṣeré o. Tẹ́ bá ń pọ́n wọn lé, tẹ́ ń ṣèpàdé pẹ̀lú wọn, tẹ́ bá ń sọgbá ṣàwo, thank God olóṣèlú tó lọ́pọlọ ní ẹ̀dẹ̀ lójú ìwòye. Ṣùgbọ́n àwa láyọ̀ láti sọ fún yín pé lásìkò yìí tí wọ́n fẹ́ ṣe ló wà nù wọn o. Wọ́n fẹ́ gba orílẹ̀-èdè yìí mọ́ yín lọ́wọ́. Ẹ má wòran. Jugba Master Channel ẹ ti ń gbọ́ wá Ṣeun Agboola lórúkọ tèmi. A tún pàdé ńgbà mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti subscribe. Inú yín ó dùn títí dọjọ́ alẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ṣùgbọ́n a nílò ìrànlọ́wọ́ yín. Ọlọ́run á ràn yín náà lọ́wọ́. Ẹ ṣeun.